Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wo Bàbá Òkìkí. Jàǹkárá, mò ń gbọ́ tó ní tí n bá tún jáde wá fún ẹ fún wọ Dáúdà, ó máa kán aláyé ńkò, ó máa sọ tinú ẹ̀ síta. Tí o bá sọ tinú ẹ̀ síta, ò ní ṣoríire, ò ní kúre. Jàǹkárá, tinú ẹ̀ tó bá sọ síta, ò ní kúre. Mo fẹ́ kọ́wọn ẹbí aláyé pè mí kan sọ pé Saipon fi Jàǹkárá lẹ̀, má yẹ kó bú dádì wa mọ́, má yẹ kó bú mọ́mì wa mọ́. Jàǹkárá, kí ló ṣe ẹ́ tó ń ṣe bíi pé ìwọ lọ́lọ́run báyìí? Kò lè dùn mí fún ẹ. Ẹlẹ́dàá àwọn ọmọ tó fìyà jẹ ńjọ́ kìíní àná àti mọ́mì wọn, ẹlẹ́dàá àwọn ló ń fìyà jẹ ẹ́. Torí ńgbà tí ya Blue máa fún invitation ńjọ́ kìíní àná, ó ní kó mú ọmọ wá, kó mú ìyàwó wá ni. So ẹni tó mú lọ, iná olóṣèlú kan ló mọ́ ọmọ ẹ̀ lọ tó ló fẹ́ fẹ́ ẹnìyẹn gbà yẹn. Àwọn bá pọ́ lóòrùn ni ẹ ní lédi yẹn ò ṣe fẹ́ ẹ. Ìyẹn náà tán ẹ̀dọ́hùn ni. Ẹni tó mú lọ bí ìyàwó, ọmọ ẹni yẹn lẹ mú lọ. Mo forúkọ bẹ ẹni yẹn láṣìírí tó lẹ́ni ọmọ ẹni tí mo tó ṣẹlẹ̀ yìí, àwọn èèyàn ni kó máa ṣorí burúkú tó ń ṣe yìí. Ẹlẹ́dàá àwọn ọmọ ẹ tí ò mú lọ ń gbà yẹn àti ẹlẹ́dàá àwọn ìyàwó ẹ tó mú lọ tó jẹ́ girlfriend tí kò aláwọ̀ ẹ ló mú lọ. Ẹlẹ́dàá àwọn ló ń fìyà jẹ lẹ́kọ̀ọ́ máa ṣìwàwù. Ẹlẹ́dàá àwọn ló ń fìyà jẹ lẹ́kọ̀ọ́ máa ṣìwàwù. So àtẹni tó mú lọ, àtẹni tó lọ bá, wọ́n rí jẹ́ tiẹ̀ ní Jàǹkárá. Ǹjẹ́ ẹni tó mú ẹ connect papọ̀ mọ́ àǹtí rí sí Joshua ó ṣe dáadáa sẹ́ni yẹn? Wá ní tẹ́mi bá tó jáde wá, ìwà kan aláyé ńkò. Bàbá ẹ̀ ò lè kan aláyé ńkò. Bàbá tó wá jẹ gbàgbàdo, agbára ẹ̀ ò gbé. Tó wá ń jẹ gbàgbàdo tó máa ń wọ agbádá ìgbàntó láyẹn, tó máa ń gbé sábẹ́ aṣọ lọ́fẹ́lá ń jẹ, tó máa ń faṣọ bo abọ́ kó tó lọ ra ń jẹ, agbára ẹ̀ kò kan aláyé ńkò. Òun ni wàá kán wọn kò, ẹ wá sọ̀rọ̀. Tó bá ti sọ̀rọ̀, ò ní kúre. Ọ̀rọ̀ ẹnu ẹ lèmi fẹ́ gbọ́. Ìwọ máa tó kó wá balẹ̀ jẹ́. Tó bá ti kán wọn kò yẹn, ò ní kúre. Ó kọ́ ọmọdé mi kan lè sọ fún ẹ, aṣọ náà lórúkọ ẹ. Tó jẹ́ tó bá ti lọ, tó bá ti ń padà bọ̀, ó máa fi mú kó rùn. So that's why tí mo kàn yìí lè fún advice. Gbogbo bí tó ṣẹ̀ sí kó lọ bẹ̀ wọ́n. Gbogbo bí tó ṣẹ̀ sí kó lọ bẹ̀ wọ́n èèyàn. Tọ́lá ayé ẹ ti ta o. Jàgàjàgà tó ń sọ kiri orí kíní yìí ó ti pọ̀ jù. Òun sọ fún wọn pé ọmọọṣẹ́ gẹdú lèmi. Yes, ọmọọṣẹ́ gẹdú ni mí. Mi ò sọ pé mi ń ṣe ọmọọṣẹ́ gẹdú. Jọ̀yàn máa rá kó tó rìn ni. Wọ́n fẹ́ pàtàn tèmi lẹ́nu. Ìyá ẹ̀ mo wo tó ń kalẹ̀ yẹn, àwọn tó sọ fún ẹ, wọ́n sọ fún ẹ dáadáa. Wọ́n sọ fún ẹ dáadáa. Lọ wádìí mi dáadáa. Àwọn tó pàtàn yẹn fún ẹ, wọ́n pa fún ẹ dáadáa o. Ayé Ọ̀ṣọ́bà làwọn àti ń ṣiṣẹ́ ń Kútọ̀. Èmi, gẹ̀nẹ̀gẹ̀nẹ̀, poison, ikò, láti ń ṣe kọ́là nínú Kútọ̀. Second ten Ọ̀ṣọ́bà ni mo lọ sí Mòwe. Second ten Ọ̀ṣọ́bà ni mo fi lé mọ́tò. First Amosu wọlé, Daniel wọlé. Láàrin ẹ̀ mo ṣe parking agent. Ọdún kẹrin tó máa tẹ̀lé mo ṣe vice. Máa lọ sí lọ́bì lọ́wọ́ everybody. Amosu débẹ̀. Amosu ó débẹ̀. Ọdún mẹ́jọ Amosu chairman ni mo fi ṣe. Treasurer branch lọ́bìrì. Tí wọ́n lọ pàtàn. Máa bá mi check gbogbo wọn ọdún yẹn papọ̀ kó bá mi plus ọdún dàpọ̀ mọ́. Kó wo ọdún tí mo ti ń ṣe union bọ̀. Tí wọ́n fẹ́ máa pàtàn pé ẹ ti kankan ló. Gbogbo èèyàn tó wà lógún state pátápátá lógún state, wọ́n ti mọ̀ páre sọ ló ń sọ, ó ṣe ń lọ gbọ́tàn, àwámọ̀tàn ti ti ẹni. Jàǹkárá Dáúdà rí sí mọ́nì, àwámọ̀tàn ti ti ẹ. Ó mọ̀ kó lè débi tó délé ẹ̀ kó máa ṣe ohun tó ń ṣe yẹn. Ó mọ̀ ipò lè débi tó délé ẹ̀ kó máa ta síbi, ta sọ́hùn, ta síbi, ta sọ́hùn ẹgbẹ́ bàbá ẹ̀. Ọ̀rọ̀ ẹ yà mí lẹ́nu. Ọ̀rọ̀ ẹ ó yà mí lẹ́nu gan. Wàláì, mo fi gbogbo Ọlọ́run bá tó dá mi táyé mo fi búra fún ẹ.
tí tóbi lọ́rùn ọba mọ̀ àwọn tó ń fún ẹ ní ọwọ́ tó ń fún ẹ ní tó ń púyẹ̀ tó ń sọ gbòdògbòdò fún ẹ gbogbo wọn la mọ̀ gbogbo wọn la mọ̀ ọdún kélòó rẹ̀ tèmi ti bá mo ti sọ̀rọ̀ ọmọ alájà ọdún kélòó tí mo ti bá sọ̀rọ̀ rẹ̀ ó kàn fi yẹn kọ́ bọ́ọ̀dì nítorí màá ti yàn ìṣọ́ lọ́rọ̀ gbogbo wèrè tó wà ní lábẹ́kúta ọmọ kí màá ti yàn kì í ṣọ́ lọ́rọ̀ sàwọn tó ń púyẹ̀ tó ń bá ẹ sọ̀rọ̀ gbogbo wọn la dá mọ̀ gbogbo wọn la mọ̀ ṣùgbọ́n orí ń borí wíjọ́ orí ó ń borí wíjọ́ ó ti yẹ fátà ò jọ èmi ni tá fátà jọ mi ni máa ti kọlu ẹ yàmàyàmà tó ń sọ pé ibi tí fátà jókòó sí ibẹ̀ náà ló wà ó dẹ̀ ní jẹ́ nǹkan kan láyé ẹ̀ ó ní jẹ́ nǹkan kan rántí pé fátà yìí ló pè ló máa pè pé ẹ̀gbọ́n àwọn ọmọ mi wọ́n ní wọn ò fẹ́ lọ lé kéwú àwọn ọmọ mi ò fẹ́ lọ sí skul ẹ lọ bá mi kó wọn bí 6 months ẹ èmi mo kọ́ lọ́dọ̀ lọ lé àwọn ọmọ ẹ mú kiri ẹgbẹ́ títì níjẹ̀mọ̀ àgbàdo mo sáré kiri tí mo lé àwọn ọmọ ẹ báyìí tá a kó wọn wá sí ìjàyè àwọn ọmọ mi wọn wá bá wa ń bẹ̀ tí wọ́n sọ pé báwo lọ yẹn fẹ́ ṣe mo fẹ́ lo èkó mi ò lè lo èkó ẹ̀gbọ́n àbúrò ládì mi máa fi àjẹ mí kíní kan tí gbogbo wọn sọ ń bẹ̀ ó tó lé ẹ òníwà kan aláyé ń kò alájẹpọ̀ ọmọ ẹ 5 ló wà ní abroad ìyàwó ẹ̀ kan wàlájàlá ẹ̀ ọmọ ẹ̀ 5 ló wà ní abroad ìyàwó ẹ̀ kan ló wà ń bẹ̀ lóníwà kọ́ńkò bàtà ẹsẹ̀ sùràjù òtò àjẹ ẹni tó bá ti purọ́ kó má rí bá ṣe láyé ẹ̀ nítorí òun níṣẹ́ jákàrà òun níṣẹ́ ní abroad now òun wá lọ fi ọ́fíìsì rí sí wọn ọ́fíìsì mi rí mọ́tò ni mò ń tà ó ọ́fíìsì olórí burúkú wo ló ní ẹgbà bí ẹṣẹ pé barogo kẹ níwọ̀n tẹ́ pọ́n fúnníṣẹ́ ọdẹ ò ṣe ọ́fíìsì àǹtí rí sínú lọ́ fi wọ́n wà pé ọ́fíìsì mi lélẹ̀ mọ́tò tó jẹ́ pé òun níyàwó ẹ̀ ń lò ni wọ́n gbé kiri mi ò bẹ lọ́nkọ́ lọ́n dàjà tó kásá ni wà tàǹtì rí sí bọ́tí mo mọ̀ pé ó ṣe máa ṣe kàfáǹtì rí sí tí yẹn máa fi lé ẹ dànù tí á wá ta tí ẹ á ta ṣọ́ọ̀rùn níbi tó wà ní ọ̀run òun níbi tó wà tí gbèrágá pọ̀ tó yẹn nínú ayé ẹ̀ Dáúdà òun ṣègbéraga o Dáúdà òun ṣègbéraga òun lé mi ọmọ yẹn lálùbọ̀sà ẹni tí yẹ ò bá ta aṣọ ṣé kò ní ta nǹkan míì ni ẹni tí yẹ ò ta aṣọ ṣé kò ní ta nǹkan míì mẹ́mórì ẹ̀ jóná pẹ̀lú nǹkan tó ń sọ yẹn mẹ́mórì ẹ̀ ó sún sẹ́yìn epo nìyá tiẹ̀ náà ń ta gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ jọ ni wá òun lé mi ọmọ ọ̀ràn kí ni ọmọ ẹni tó bòwó lé owó kí ló bá ń lé bẹ́gà ló ṣe káàkiri gbogbo gbòòrò kó tó di pé Ọlọ́run bá mi èmi ló wá bá èmi lọ́lọ́run ṣe gàrí tíra ẹ̀ tó ní fáìtà fẹ́ nà ẹ̀ èmi ni mo ní kó lọ sí State House kó lọ fẹ́ ẹjọ́ sùn Django so ó lọ fẹ́ ẹjọ́ sùn Django ní Django pé fáìtà ló pè é wọ́n ní pé kí ló ṣẹlẹ̀ lẹ́rù ọjọ́ lọ́yìn ojú ọ̀rọ̀ fún yín so tan liver tó fi ń ṣe fọgánátà ní fáìtà fi nà ẹ̀ lọ́dún yẹn lọ́hùn so èmi ni mo ní kó lọ fẹjọ́ sùn Django tó lọ fi pẹ̀sẹ̀ mú sílẹ̀ ìtọ́jọ́ fi lọ so tó fi yanjú ọ̀rọ̀ yẹn fún yín láàtà iná ní kí ló fẹ́ wọ́n fi rán gbogbo yín lọ Mẹ́kà ó ti yé wọ́n fi rán gbogbo yín lọ Mẹ́kà ló ti padà pàdé oríire so wá nítorí ẹnìkan ló ṣe bú ẹnìkan orí ẹ burú tó bá ní kó tọwọ́ bọ̀ náà wà á tọwọ́ bọ̀ náà tó bá ní kó tọwọ́ bọ̀ náà ṣé wà á tọwọ́ bọ̀ náà gbogbo wọn tó wà lágbàáyé mọ̀ pé real nǹkan tó mi sọ fún wọ gbogbo àgbáyé wọn mọ̀ pé real ni mò ń sọ fún ẹ òótọ́ ni mò ń bá ẹ sọ ó tó bá tẹsẹ̀ gbogbo wọn tó ń ta sí èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ ẹ ọ̀gá ẹ ni mo jẹ́ dádì ẹ má pè mí ní sáyẹn fún ọmọ bàbá jàǹkárà àtúndáyín lóhùn o dádì jàǹkárà bàbá ẹ ni mo jẹ́ Dáúdà dádì ẹ la jẹ́ ó tó bá tẹsẹ̀ mi so one for everybody kọ̀ọ̀kan wa kan láyé ń kò tí bá ti jáde wá má káyẹ̀rú ń kò ìyá tó bí ẹ lọ́mọ òtò bẹ́ẹ̀ dádì ẹ tó ń gbágbádá kiri tó ń wo àgbà tó láì kiri ọ̀hún yẹn oníjẹ̀bà àgbàdo kò tó bẹ́ẹ̀ kò lè kan yẹ̀rù ń kò máyà kí n tàn ẹ jẹ aláìní lórí kórè ọmọ ìbàjẹ́ yọ ẹ lẹ́nu àkányẹ̀rù ń kè sọ tó ló fẹ́ sọ ẹ tó bá ti sọ òní sóríire mo tẹ̀ fẹ́ kó sọ kí gbogbo tó ń lẹ kò tẹ̀ dà lẹ́nu tó bá ti sọ òní kúre ṣó kọjá àwọn tó wá sọ̀rọ̀ fún ẹ gbogbo wọn làwọn dámọ̀ jàǹkàrà tó bá ti sọ òun ṣe jàǹkàrà mọ́ láyé ẹ̀ òun ṣe Dáúdà mọ́ idiot person akúrí ọ̀rọ̀ a máa jábọ́ lẹ́nu ẹ̀ kò ní mọ̀pọ̀ ń jábọ́ ní àròkọ òun sọ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ń jábọ́ ni ò sọ torí ó bàjẹ́ ọ̀rọ̀ àwọn tó jù ẹ̀ lọ ń ta sí idiot person kó lọ sọ kó jábọ́ ẹnu ẹ̀ ká gbọ́ sọ̀rọ̀ ẹnu ẹ̀ ká wà gbọ́ ká lè fún ẹ lésì
ṣòtú gbọ́ jàǹkàrà sọ̀rọ̀ ẹnu ẹ̀ káwa lè fún ẹ lésì dáadáa tó bá ti sọ àwọn máa fún ẹ lésì àwa